Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Èmi sìn lọ fún amukoko iná ńlá lórí ajíṣebí èmi òjò pàṣẹ kẹrẹ mọdẹ ajibọbajú kọ ọba ìkàsẹ ìlú ìkàsẹ ọba rìndìrìn ìdánwò gbọ́dọ̀ kàsẹ ọbọlẹ ọba mo bá tá mo bá ń gbọ́ ògiri ìgbẹ̀du àgídìgbò ń lọ lọ́wọ́. Hello guys, yes, I've got to give you an update about Lalude, that man that normally do abalis in African Magic Yoruba. They normally do incantation like this. You believe in the Bible? The particular meaning of the don't mind me, please. Yes, and the update I have about him is that his YouTube account was hacked, and then he has to go to the CEO of Agidigbo FM, that's in person of Oriyomi Hamzat, yes, to help him because he has opened a new YouTube page. So, and the new YouTube page is Yoruba Magic TV. So he's imploring everyone to go there and subscribe. And you know, as you're subscribing, he's praying for them. You can watch this. But before I go, let me just give you this prayer too. And the prayer is, yes. Yes, aago méjì lọ́mọ ṣùkúrù jáde. Ojúmọ́ kan ò ní mọ́ káwọn èèyàn má ṣe kíni, wọ́n má jẹ ìrẹsì. Bẹ́ẹ̀ ni, ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ má gbomi. Gbogbo èyí tẹ́ bá subscribe sí channel yìí, ká tún subscribe sí Yoruba Magic TV. Yóò dà fún yín, wọn ò ní gbọ́kọ yín, wọn ò ní gbàyàwó yín, ọyẹ ìṣàṣẹ. Ṣé mo try? Agidigbo ṣe kí ni bàbá? Bàbá Lalude ó ga gan ni o. Kí lorúkọ bàbá Lalude gan? Fatai Adékúnlé Adétáyọ̀ yóò ti máa tó bí ọdún márùn-ún tẹ́ ti wà ní ìṣiṣẹ́ eré ìtàgé báyìí. Àbí? Ọdún tó kọjá. About 50 years on stage. Bàbá Lalude 50 years on stage. Lọ́dún tó kọjá, ètò sọdún gangan mọ̀ 51 ní lọ́dún báyìí. Bàbá wa jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n ti ìdílé orí ìtàgé. Ẹ máa sọ́fà gan o, ìgbà kan wọ́n lè yàn sí wàká pass, wọ́n lè yàn kọ̀ọ̀kan lọ oríṣiríṣi nǹkan, wọ́n lè yàn máa rí kẹ́yìn kó dúró níbí ẹ̀. Ilé mi ni wọ́n ti rí ìṣẹ́ nǹkan. Ìgbà tí mo wá gbọ́ nìyẹn jọ̀kan gbà mo dé láti ilé ìwé, mo wá lọ yọjú rẹ̀. Bàbá mi ka mi mọ́ bẹ́ẹ̀. Ní kí ló ń ṣe mẹ́rin? Ó yá kọjá wọlé lọ. Àwọn onídìí orí mọ́tò ló lọ ń wò ló lọ ń yọjú. Ìgbà tí bàbá mi jáde mo padà lọ bẹ̀. Mo wá rí pé ẹni tí ń bá wọn la gbogbo kò wá. Mo wá bọ́ bẹ̀ mo ní mo mọ̀ ọ́ lù. Mo wá gba aago náà lọ́wọ́ wọn. Mo wá lù kọ́kọ́kọ́kọ́. Ó dún sí ìlú tí wọ́n fẹ́ lù. Àtijọ́ náà mo ti wà pẹ̀lú eré orí ìtàgé. Bẹ́ẹ̀ ṣe join wọn nìyẹn. Bẹ́ẹ̀ ni. Alálìpé lọ́gàá yín nídìí iṣẹ́ yìí. Ọ̀gá méjì mo ní nítorí ibi mo ti kọ́kọ́ kọ́ lé bàbá mi ṣojúlẹ̀. Ọ̀gá kan ni mo kọ́kọ́ lóore ní kọ́kọ́ bẹ́ẹ̀. Ọ̀gá mi ni Olúwọlé kọ́ńtàkì àti ìgbà mi. Ìmọ̀ ká mo dẹ́kù tí mo dẹ́kù sí mẹ́ta làbọ́ sọ́dọ̀ Adémọ́lá àti Àtàdé. Adémọ́lá Theatre Group. Ọ̀dọ̀ Adémọ́lá Theatre Group yẹn rẹ ti máa pẹ́ díẹ̀ ní Ìfẹ́ bí àdúrà ìjọba ẹ̀pà mi wọ́n ti máa ń ṣe ókè àwọn náà ni máa pè ní aṣáájú wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ bàbá mi lọ. kí ló tẹ mú pàtì yìí ṣe pé pàtì yìí torí pé oògùn yẹn wà ní ó wà lára tó yẹ pé kèsì pé ẹ̀kẹ̀sẹ̀ ń kọ́ tó yẹ pé oògùn yẹn ń bẹ lóòótọ́ tí ẹ̀ bá kọjá yẹ ni ó jẹ́ kẹ́ ẹ mú tó lóògùn ni àbí eré náà ni. Nígbà tí ẹ̀rù pé ibi orí bá dẹ́ni sílẹ̀ àgbé Olódùmarè ló yàn báwọn torí gbogbo àwọn tí wọ́n ń pè mí ṣiṣẹ́ yàtọ̀ ṣiṣẹ́ kí n má fọwọ́ ara mi kọ olóògùn ni wọ́n máa fi mí ṣe bí wọ́n fi mí ṣe babaláwo wọ́n fi mí ṣe jagunjagun ọ̀bọ̀dẹ̀. Ẹ̀wọ̀ ẹ̀ mogun jà gan. Kíkọ́ ni mímọ́.
ṣé ẹni tẹ́ kọ́ṣẹ́ lọ́wọ́ rẹ̀ ló kọ́ yín lélẹ́yìn ni àbẹ́yìn mọ̀ ṣe lẹ́ wá ń fi kún. babaláwo ni ìjókòó kẹ́ni kankan ní nǹkan kan rí inú gbogbo àwa tá a jọjọ́ mọ ṣẹ́ tá a wà ń bẹ̀. àwọn babaláwo dẹ̀ pọ̀ lọ́dọ̀ wọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣeré káwa tó débẹ̀. ara nǹkan tá a rí lọ́dọ̀ àwọn babaláwo yẹn la ṣàtúnṣe ẹ̀ nínú ẹ̀mí ara wa. babaláwo lẹ́yìn náà fa. mi ò dábà. ẹ̀dá fa mọ́ ṣùgbọ́n oníṣègùn ni yín. mi ò ṣègùn. bàbá ẹ tẹ gbé wa ní láàrin ìṣẹ́jú kan ẹ gbé wa ní ẹ jẹ́ kán mọ̀ pé Lálùdé táwọn pàdé ẹ dà á lẹ̀ pátápátá. níjọ́ tí mo gbẹ́ bọ ojú lóró lọmọ bá gún lé igun gbẹ́ bọ mi ó dàlẹ̀ ní ọ̀run lẹ̀ àkàlàmàgbò rẹ̀ lójú ojú ọ̀sán ìtọ́jọ́ mọ́ tó pọ̀ mọ́ babaláwo jẹ́ àkàlàmàgbò ọ̀sán rèé àwòdì rèé kò sí ní tí wọ́n ó fa àwọn mi ṣe ẹyẹgbẹ́yẹjẹ ẹyẹ rọ̀ dẹ̀dẹ̀ ẹni tí ó béèrè ẹyẹ lọ́wọ́ ẹyẹ àjà tó jìn níyẹ̀wù ẹni tí ó kò bá ní wá àjà mọ́jì mọ́ ìgànná tó yára ẹ̀ lulẹ̀ ní kéwúrẹ́ ó wá lù ú ẹni tẹ́ a kì í Instagram mi ẹ ṣọ́ra yín o. bàbá àwọn tí wọ́n á kí YouTube yìí ẹ bá ń fún wọn ní nǹkan. èpè ńlá ni tí wọ́n ta. Instagram yẹn ẹ rọra dá padà bó bá wà nú ẹni tí ń gbé tòyí lọ́wọ́ ẹ rọra bá mi dá padà báwọn jẹ́ẹ́jẹ́. wọ́n náà tún á kí YouTube yín náà. tún á kí YouTube mi náà ní o gangan ló gbé mi débi àlàjì. ó yá bàbá ó yá ẹ wá bẹ́ẹ̀ ṣé àwọn ọ̀fọ̀ yẹn àwọn oògùn tó pọ̀ yẹn ṣé ìpinnu lè yẹn lè fi ṣe àbẹ́yẹn lè fi ṣàdúrà. èèyàn lè fi ṣàdúrà. ó yá ẹ bá ń pọ̀fọ̀ tó lágbára náà kẹ́ bá fi ṣàdúrà fún àwọn tí wọ́n bá ń fọ́lò Yorùbá Magic YouTube Yorùbá Magic TV yín lórí YouTube ẹ bá mi gbé àyájọ́ tó lágbára kalẹ̀ kẹ́ bá àbí ṣé ẹ sọ wo ìlà àbí. ó wà ẹ má jẹ́ nǹkan kankan la pépé ń bẹ lórí ara. kẹ́ bá fi bu àdúrà tó tóbi tó gbogbo ẹni tó bá lọ subscribe tó bá subscribe sí Yorùbá Magic TV TV àbí Yorùbá Magic TV lórí YouTube bàbá yìí Yorùbá Magic TV lórí YouTube wọ́n ní èyí tí wọ́n ń lò tẹ́lẹ̀ àwọn kan bọ́ síbẹ̀ wọ́n hàkẹ́ gbogbo àwọn nǹkan ìjìnlẹ̀ Yorùbá eré tó dùn tá a lè máa gbádùn tí bàbá yìí ṣe àwọn kan bọ́ síbẹ̀ wọ́n hàkẹ́ wọ́n ti wá gbé mi kalẹ̀ ìyẹn ní Yorùbá Magic TV lórí YouTube Yorùbá Magic TV lórí YouTube a fẹ́ kẹ́ ẹ subscribe Sunday kẹ́ ẹ máa wo oríṣiríṣi àwọn eré tó dùn tó lágbára tó wà pa tí bàbá yìí ṣe tí ó máa rán wa létí àwọn nǹkan tó ti lọ tí ó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ oríṣiríṣi Yorùbá Magic TV lórí YouTube bàbá ó yá ẹ bá ń kí nǹkan bọ̀ ẹ bá ń dá nǹkan àdúrà bọ̀ àwọn tó bá subscribe. àdúrà ẹnu lásán kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá subscribe Yorùbá Magic TV ikú gbẹngbẹng kì í pagbá yẹ ní sanku òfò kì í somi ògì yẹ ní sòfò aworo dáadáa lẹ ńláwó irin ní ọrùn ìkòdìkò ní lálágbé pẹlẹgùn wọlú níjọ́ tí mo dé mọ̀kù orí ni mo bá rún àwọn aládàrọ ìròdàn rẹ ta kù dínà àkọ́kọ́ jobi mi nígbó èrò lùdì ni mo mú ni dákùrú àmú ní ní gbàrò àdínní ní ebi òní pọmọ nú kó jẹjọ yẹ gbogbo ẹni tó bá lóun ó dojú kàjà ìjà kọ ẹ̀yin tẹ́ subscribe lórí Yorùbá Magic TV mi tí mò ń lò lọ́wọ́ báyìí yàtọ̀ sí ìtí ẹ̀ ti hack lámogún lódìbá fún lámogún ó fò sàtì ìbásìn lẹ́yìn sòwò èdè àwòkó kólódò lódìbá fún kólódò alágbà ńlá dífá fún àìlà kókó àmàlè kanlé àìlà kókó àmàlè kanlé dífá fún àìlànà gàràgà kámàlè kanja àìlànà gàràgà kámàlè kanja lódìbá fún àìgbáwòrán gẹ́gẹ́gẹ́ ká má fọwọ́ ẹ̀ tìbí kan àìgbáwòrán gẹ́gẹ́gẹ́ ká má fọwọ́ ẹ̀ tìbí kan dífá fún Yéwándé tí ì ṣe yẹ kan òtúrú kan ṣá òun wà sí ògùrùrù ló bí ògùrùrù lọ́mọ òun wà sí ọ̀gbàràrà ló bí ọ̀gbàràrà alẹ́ ògùrùrù ọ̀gbàràrà ló dífá fún wọn nílẹ̀ yọ ọ̀tà gbogbo ẹ̀yin tẹ̀ ń wọ́ sí TV yẹn Yorùbá Magic TV yẹn ẹ ti dirin ẹ wúwo ikú kan ò lè pa yín mọ́ àṣẹ ẹ ti dirin ẹ wúwo àṣẹ ìyún àṣẹ ọjọ́ òní lọ́tọ̀ yóò mọ bá yín rí báwọn. ẹ ṣeun the executive producer tó manage bàbá tó manage àwọn iṣẹ́ wọn ẹ jẹ́ kí n máa pè wọ́n Yorùbá Lẹ́nu Oníkàn láti gbọ́ pọ̀n ẹ̀rọ náà fara títa bàbá kí ẹ bá fara kaṣọ yín sí òsì problem. kò sí nǹkan kan ẹ máa mú. ó yá ẹ wá já wa tán kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. Chama ẹ ṣe sà bóyá àwọn èèyàn rò pé bóyá aṣọ tí bàbá wọ̀ yìí bóyá ó ń lóògùn ni bóyá kò yé ní ọmọ pé ṣe costume ni. ẹ fọwọ́ kan pọ̀. ṣoògùn bẹ́ẹ̀ costume ni. gbogbo ètò lè ní alára mo ti yọ kó mbẹ. àwọn bàbá bí wọ́n ṣe wà yìí mo ti máa ń wo wọn láti kékeré wọn ni mo ti máa ń wò wọn ó wá lọ́jọ́ kan tí mò ń wo iṣẹ́ wọn nínú ilé wọn náà mo dẹ̀ láìkí bàbá yìí mo wá pe àwọn ìwé kí wọ́n bá mi get nọ́mbà wọn wọ́n wá fún mi nọ́mbà wọn mo wá pè wọ́n bàbá iṣẹ́ wo lẹ nílẹ̀
tí ẹ fẹ́ produce wọ́n wá send the script sí mi ìgbà tí mo wá wo iṣẹ́ yẹn mo like ẹ̀gbọ́n mọ́nà tí bá fún yín lówó ńkọ́ láti ya fíìmù yìí wọ́n náà kò sí problem in fact nǹkan tó wá ṣe tí ó yà mí lẹ́nu jù ni pé àwọn tó yẹ pé àwọn èèyàn ti rí wọn ti pẹ́ irú àwọn bàbá lérè pa ìmọ̀ wọ́n pe gbogbo wọn sínú iṣẹ́ yẹn wọ́n pe iṣẹ́ yẹn ní àbáláyé wọ́n rò wókè ẹgbówó ẹ jẹ́ kí a produce fíìmù yìí fún yín because àwọn bàbá yìí kò dìgbà tí wọ́n bá dàgbà tó bá kú ni a ṣe máa appreciate wọn àbí tá a bá rí ní orí social media pé ọ̀tá ẹ wá dáwó fún o táìmì ni a lè appreciate wọn mo ní àbóyẹ ẹgbà ẹ̀ka ya fíìmù after tí wọ́n yà tán a dẹ̀ ní good story wọ́n wá ní iromac iṣẹ́ ta fi máa ní fíìmù yìí à ń fún marketer ká sí YouTube channel tiwa a dẹ̀ máa produce sórí ẹ̀ awáṣí kan àpè ní movie plus àti fíìmù ẹ̀ sórí ẹ̀ gbà yẹn táwọn dẹ̀ ti wò ó bẹ́ẹ̀ni tí wọ́n introduce wa tó bá di channel yẹn because àwọn ò mọ̀ ń pa ẹ̀ ó létà lọ ta àkáǹtì wa pẹ̀lú mi bẹ́ẹ̀ gbà tí létà mú in fact ẹni tí ó ta fún gan ó jẹ́ ẹ̀lẹ́ ń fún mi pé ẹni tó wà into entertainment. máa múra lẹ̀ èṣù fẹ́ pé ọwọ́ tó lẹ́ bá rẹ̀. tó yẹ pé ó wà into entertainment ni tó mọ nǹkan tí ó máa ń take láti rí content láti ya film òun ni wọ́n ta channel yẹn fún wọ́n wá delete gbogbo content ta nílò wọ́n delete gbogbo videos yẹn gbogbo owó ta ti generate àárí kọ̀ọ̀kan àárí a single ₦1 lẹ́yìn fíìmù ta yà fún bàbá a tún ti yà fún àwọn ẹlòmíì náà a kò gbẹ sórí ẹ̀ wọ́n delete àárí a single ₦1 àárí so bàtà wa tún wọ́n àpè àwọn kí nìkan ta fẹ́ ṣe ń sìn wọ́n á ní ká ṣí another one ní which is Yorùbá Magic so à ń bẹ àwọn èèyàn kan bá wa support bàbá yìí láti subscribe sórí Yorùbá Magic fíìmù wọn lára fíìmù tí a yà fún wọn gbà yẹn náà àti upload ẹ padà sórí channel yẹn ta pé orúkọ ẹ ní àbáláyé so kan bá wa wò ó kan lè bá wa subscribe sórí Yorùbá Magic TV major thing tó gbé wa dọ́dọ̀ chairman nìyẹn pé kan bá wa bẹ àwọn èèyàn wa kan bá wa sọ kí wọ́n support àwọn bàbá yìí láti subscribe sórí YouTube channel. ìgbàgbọ́ mi ó jẹ́ kí n mọ̀ wípé iléeṣẹ́ àkíyèsí nìkan ló lè ràn mí lọ́wọ́ láti lè ní ìdàgbàsókè lórí ibi tí wọ́n bọ́rọ̀ dé. ìgbàgbọ́ tèmi wá ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Oriyomi Hamzat ẹ ti wò ó wípé n tó mú Oriyomi Hamzat àti bàbá Lalude lẹ́kọ̀ọ́ àti producer mo fẹ́ kẹ́ ẹ subscribe yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi tẹ́ ẹ ń wò mí mo ti rí pé ó ti wọ 1000 viewers mo ṣe ń sọ̀rọ̀ yìí ó tún ti lé ní 1000 mo nígbàgbọ́ pé gbogbo yín lè máa lọ subscribe ẹ̀dẹ̀ tún máa ṣí àṣọ yìí àwọn èèyàn tó bá tún rí they will subscribe sórí Yorùbá Magic TV Yorùbá Magic TV ẹ tún máa bá mi copy link yẹn ẹ bá mi fi sórí page yìí ẹ bá mi copy link yẹn fi sórí Instagram ẹ bá mi copy link yẹn fi sórí Facebook ẹ copy link yẹn ẹ bá mi fọ́n káàkiri Yorùbá Magic TV mo fẹ́ kí bàbá Lalude padà wá kí wọ́n wá dúpẹ́ lọ́wọ́ yín mo fẹ́ kí ẹ dójú ti ẹni tó jí channel wọn tó rírù bàbá yìí tó tún fẹ́ kó bá tí ó yẹ kó ran bàbá yìí lọ́wọ́ tí ò ní jáwé lérí àṣẹwélé tó tún mú torí ẹ̀ kúrò mo fẹ́ kẹ́ subscribe sórí Yorùbá Channel TV Yorùbá Channel Yorùbá Magic TV Yorùbá Magic TV ẹ subscribe sórí channel yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín nǹkan tí mo fẹ́ nìyẹn mò ń bẹ̀ yín ni mo dẹ̀ mọ̀ pé tí mo bá ti gbé wá bá yín ẹ máa ń tẹ̀lé mi thank you so much I really appreciate you for doing that ẹ tún wá gbọ́ kan sí i irú bàbá yìí ìtẹ́ni fi ṣe ni pé ká help bàbá yìí ká promote bàbá yìí ká appreciate ẹ̀bùn Ọlọ́run lára bàbá yìí ká máa ṣàánú àwọn àgbàlagbà wa ní industry yìí ó má dìgbà tí wọ́n bá ń dáwó fún wọn ẹni wo èjì bàbá yìí ọdún tó kọjá lọ ló pé 50 years tí wọ́n ti wà ní industry yìí 50 years ajẹ́pọ́dù ló di 51 years wọn àti bí èmi Oriyomi Hamzat tí bàbá yìí ti ń act movie bàbá confam ni o confam ni bàbá àti wèrè wọn àti bí mi tí ìdáyé tí bàbá yìí ti ń act now àwa rí pé bàbá yìí tún act di àkókò yìí kí lẹ lè ṣe fún bàbá Sùwé mọ́ báyìí ẹ lè ṣe nǹkan kan mọ́ ó ti lọ kí lẹ lè ṣe fún Jimani mọ́ báyìí ẹ lè ṣe nǹkan kan mọ́ ó ti lọ kí lẹ lè ṣe fájílẹ̀ yẹn mọ́ ẹ lè ṣe nǹkan kan mọ́ ó ti lọ kí lẹ lè ṣe fún pàkásùn mọ́ ẹ lè ṣe nǹkan kan mọ́ wọ́n ti lọ but àwọn tó kù yìí nǹkan tẹ́ lè ṣe fún wọn ẹ má dúró dègbà tẹ́ dáwó fún wọn ẹ ní dáwó bànújẹ́ fún wọn ní agbára Ọlọ́run a ní show wọn lórí Facebook ẹ dáwó fún bàbá yìí o kò ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run nǹkan tẹ́ lè ṣe ni wípé ẹ subscribe sórí YouTube yẹn lórí Yorùbá Magic TV Yorùbá Magic TV Yorùbá Magic TV lórí YouTube kẹtún ṣe aṣọ yìí fún ẹlòmíì kó náà wò ó kójú ó lè ti àwọn tí wọ́n jí channel wọn tí wọ́n tà tí wọ́n hack ẹ̀ bàbá
wọn ò mọ̀ pé yìí ni àwọn asakijọ arìnkijọ asakijọ ọlọ́pàá wọ́n jọ fẹ́ ẹ sì rí mi ni. bàbá tún bá ń dábò lẹ̀ àwọn kẹsẹ̀ wọlé wọ́n sì fẹ́ gbàdúrà wọ́n fẹ́ mọ̀. ṣé ẹni nǹkan bẹ́ẹ̀ o ó ní pépépé gbòǹgbòǹwò èpè ègbìjà kọ̀ gbòǹgbòǹwò ègbìjà ọ̀pẹ ẹ̀rọ kó péjọ lọ́rùn àkókò wọ́n ní fún Ọ̀rúnmìlà ogun dá ìró sáìró dé wọ́n ní ta ní òfògùn sáìró jà wọ́n lógun àpagbà jábọ̀gùn wọ́n tún ní wọ Ọ̀rúnmìlà ogun dá ìró sáìró dé Ọ̀rúnmìlà ní ta ní òfògùn dá ìró sáìró jà wọ́n ní Ṣàngó àtúpagbà àgbò fún Ṣàngó wọ́n tún ní wọ Ọ̀rúnmìlà ogun dá ìró sáìró dé Ọ̀rúnmìlà tún ní ta ní òfògùn dá ìró sáìró jà wọ́n lógun àpagbà jábọ̀gùn wọ́n tún ní wọ Ọ̀rúnmìlà ogun dá ìró sáìró dé Ọ̀rúnmìlà ta ní òfògùn dá ìró sáìró jà wọ́n lọ́sùn àpagbà oko yánni fọ̀sùn ìfágbètì tí ọba ajé Èjìgbàmọ̀kùn ọba àlẹ̀kẹ̀ láwọn ọ̀run kù lásọ ọba tí kò náà wọn ara wọn ní wọ Ọ̀rúnmìlà abolówó bọ̀rọ̀ ìgbé Ọ̀rúnmìlà lóhùn ọmọọ̀rọ̀ ìjẹ́ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ sọ̀sìráìbù sórí Yorùbá Magic Television gbogbo tí ẹlẹ́dàá bá rán wá sí yín látọ̀run tó jẹ́ òun rere kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ yín. Ọ̀rúnmìlà lóhùn ọmọọ̀rọ̀ ìjẹ́ ni wọ́n ní pé torí kíni ó ní sùn ìgbénu àgbèkọ́ta atare ìgbénu àgbèkọ́ta èrè kí ìgbénu àgbèkọ́ta léwúrẹ́ bá jẹ kó títí adóòmù sí ẹnìkan ò ní sún kófì tó jẹ nìdí wọn ní fi ní kóná ayé. àmín àṣẹ. ẹ tẹ líǹkì yẹn ń lẹ́ ń wò yẹn àti pin ẹ̀ tẹ́ bá ti tẹ́ bẹ́ẹ̀ yẹn máa bára yín bẹ̀ straight ẹ tẹ líǹkì yẹn bẹ́ẹ̀ yẹn ẹ tẹ líǹkì yẹn bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti tẹ́ ẹ máa bára yín bẹ̀ straight ó yá ẹ tẹ líǹkì yẹn ẹ tún ṣe aṣọ yìí fún yàn mí ẹ ṣeun o. ẹ ṣe mo dúpẹ́ o producer thank you so much ẹ ṣe gẹ̀ẹ́nì bàbá ẹ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ.